Alhaji Ogogo wọ́n fi legacy tó dá sílẹ̀ èyí tí àwọn ọmọ olóṣó tó padà join industry tí wọ́n kọ̀ láti tẹ̀lé ìwà ká má ràn àwọn tájọ́ ń ṣiṣẹ́ kan náà ká má ràn wọ́n lẹ́wọ̀n ìwà mo mọ àṣírí ọ̀rẹ́ mi àmọ́ mi ò ní ta fún social media bí irú yìí tí àwọn Ìyábọ̀ Òjó ń ṣe. ẹ̀yin èèyàn wa arábìnrin tí ẹ̀ ń wò yìí Lizzy Anjorin ó sọ̀rọ̀ nípa Táíwò Ògògó bí ó ṣe jẹ́ èèyàn dáadáa sí ó tún sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Dayọ̀ Amusa lórí ọ̀rọ̀ rẹ̀ tí ó ń lọ lọ́tún lósì bí wọ́n ṣe ń drag rẹ̀ o ẹ̀yin tèmi wàhálà ńlá ló tún ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa àwọn méjèèjì yìí. Alhaji Ogogo got married to 2 women and he lived a very private life. Alhaji Ogogo has been able to live private life because àwọn èèyàn dáadáa ló fi ṣọ̀rẹ́ àwọn bàbá dáadáa ló wà pẹ̀lú ẹ̀ kò sẹ́ni tó máa dírẹ́sì ilé wọn kò sẹ́ni tó lọ lẹ́kọ́t lẹ́tà mọ́ ó lé wọn Alhaji Ogogo kò bọ́ síta kó ní kó rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n Alhaji Ogogo sọ pé ilé tí Lizzy Anjorin rà àfi kó jẹ́ ti tòun Alhaji Ogogo ò bọ́ síta ó ní ẹ̀yin ọlọ́pàá ẹ máa mú Yínká Quadri lọ o Jídé Kòsọ́kọ́ rèé ẹ bá wa pa Bello rèé ẹ bá wa yanjú ẹ̀ àgbọ́yé ọmọ tí bàbá Bello bí àgbọ́rí lẹ́nu bàbá Ogogo kò sí ẹ̀dá kan tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Alhaji Yínká Quadri láti ẹnu Alhaji Ogogo Alhaji Ogogo as an actor 1 naira lórí ó tẹ́ lọ́rùn 2 naira lórí ó tẹ́ lọ́rùn. I'm not advertising anything and we are not playing any advert. Alhaji Ogogo ọjọ́ tó rí jẹ nínú iṣẹ́ film industry ó tẹ́ lọ́rùn ọjọ́ tí ò rí jẹ nínú iṣẹ́ film industry ó tẹ́ lọ́rùn ọjọ́ tó rí jẹ ọjọ́ tí ò rí mu ó nílé lórí kò nílé lórí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ film industry yìí Alhaji Ogogo sọ di àṣírí láàrin òun àti Ọlọ́run Alhaji Ogogo jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn ó gbà fún Ọlọ́run gbogbo ọjọ́ ayé ẹ̀ 66 years of his age ó mójútó ayé ara ẹ̀ ó mú ojútó ayé àwọn ọmọ ẹ̀ ó mú ojútó ayé àwọn ìyàwó ẹ̀ kò sí àṣírí onítíátà kankan tó ti ọwọ́ ẹ̀ dórí social media rí ẹ lè rí Alhaji Ogogo ibi tán ti ń ṣépè fọmọ lọ́mọ àbí ibi tán ti ń ṣèpèdè fọmọ lọ́mọ ẹ lè rí Alhaji Ogogo kó pe àwọn tó ń ba ayé èèyàn jẹ́ pé ẹ máa bọ̀ ẹ wá bàjẹ́ ń bí àárí ibi tí Alhaji Ogogo ti farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ onítíátà ní gbogbo wa mọ Alhaji Ogogo sí kò kúrò nínú iṣẹ́ onítíátà yẹn kó lọ máa tọ́jú bọlé àwọn onífújì Pàṣọ kí ló ń ṣe ńbẹ̀ yẹn Òṣùpá Pàṣọ ló sọ pé Pàṣọ Òṣùpá ló sọ pé Wàsíù Àyìndé Pàṣọ ló sọ pé Alhaji Ogogo bá wọn live ru ayé bẹ́ẹ̀ he has lived a wonderful life ṣé ká sọ pé iṣẹ́ tíátà ti tán látorí àwọn Alhaji Ogogo yìí ẹ ká fi èyí kọ́gbọ́n iṣẹ́ tó ń ṣe èèyàn mélòó ló ti pàṣẹ dìde èèyàn mélòó ló ti pàṣẹ ṣubú nígbà táwa yìí dé film industry àwa yìí gbé mọ́tò wọ film industry Alhaji Ogogo ò fi ọjọ́ kan sọ pé ọmọ tó gbé mọ́tò wọlé yìí kí tiẹ̀ bàjẹ́ Alhaji Ogogo sọ pé ọmọ kékeré tó jọ da graduate yìí a ní kó tán fún sẹ́ẹ̀ Alhaji Ogogo Alhaji Yínká Quadri lọ́rẹ́ tímọ́tímọ́ of 66 years of Alhaji Ogogo kò sí ẹ̀dá kan tó lè sọ pé àṣírí Alhaji Yínká Quadri rèé àṣírí ọ̀rẹ́ mélòó ló ti tọwọ́ ẹ̀ jáde irọ́ mélòó ló ti pamọ́ ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà látàrí pé kán lè ṣubú káyé lè rí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó délé ní iṣẹ́ tíátà yẹn wọn ò nífẹ̀ẹ́ ara wọn iṣẹ́ tíátà yẹn ò dá bóyá gbà tán bẹ̀ tí ní rìkúrútù àwọn aláṣẹ́wó iṣẹ́ tíátà dáa iṣẹ́ tíátà dùn àlùbáríkà wà nínú iṣẹ́ tíátà
inú iṣẹ́ tíátà gan làṣírí wà tó jẹ́ wípé àṣírí ò tú rí. Iye ọ̀rẹ́bìnrin tàlájì Ògògó ní kò jáde lẹ́nu Alhaji Yinka Quadri rí. Iye obìnrin tàlájì Yinka Quadri bá ṣọ̀rẹ́ rí àgbọ́rí lẹ́nu Alhaji Ògògó. Gbogbo ẹ̀ ń lọ létòlétò. Alhaji Ògògó ó mójú táyé ẹ̀. Kò fẹ́ sí bẹ́ẹ̀ dá pé èèyàn kọ́kọ́ mọ̀ pé ìyàwó méjì ló ní. Bóyá Alhaji Yinka Quadri fẹ́ ìyàwó 20 kò sẹ́ni tó mọ̀. Torí Alhaji Ògògó ready láti báyé Alhaji Yinka Quadri jẹ́. You see, a lè rìn kórí mami. Èèyàn lèèyàn máa jẹ́. A máa sọ̀rọ̀ ara wa. A máa ṣèkí ara wa. A máa ṣọ̀tẹ̀ ara wa. Tí ò gbọdọ̀ kọjá orí ahọ́n. Tí ò gbọdọ̀ dénú. Alhaji Ògògó ò mú Alhaji Yinka Quadri sínú pé báwọn ṣe jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Pé tí wọ́n bá ti rí Alhaji Ògògó, Alhaji Yinka Quadri náà máa lò. Tó bá ti rí Quadri o, Ògògó náà máa lò. Alhaji Ògògó ò fi ọjọ́ kan sọ pé àní kí Yinka Quadri kú sẹ́ẹ̀. Alhaji Ògògó ò fi ọjọ́ kan ṣe bẹ́ẹ̀. Ní gbogbo ọjọ́ tá bá rí Alhaji Ògògó, wàá rí ẹwà Ọlọ́run, wàá rí ẹwà nọ́bì láti òkè ẹ̀ délẹ̀. Inú Alhaji Ògògó, inú ẹ̀ dáa jojú ẹ̀ lọ. No doubt, in history of film industry, is the most handsome guy. The most handsome man. Alhaji Ògògó does not just handsome. His heart is pure. He died at 66. Bá ṣe gbọ́ omi ò mọ̀ bóyá 60. But ẹ jẹ́ ká zoom pé 66. That 66. Tí wà Alhaji Ògògó bá jọ ní issue. Kò dórí social media rí. Ìwọ Alhaji Ògògó bá títí ẹ jẹ́ rí. Tó dẹ̀ dórí social media jáde síta. Ìwọ Alhaji Ògògó bá tú àṣírí ẹ̀rí fún bloggers jáde síta. Ìwọ Alhaji Ògògó bá dó sẹ́nu ọ̀nà police station pé àfi kó lọ sẹ́wọ̀n sẹ́ jáde síta. Jáde síta. He has lived a wonderful life. He has lived a fulfilled life. Bàbá wa Délé Odùlé, adájọ́ níyàwó wọn. Bó ṣe jẹ́ adájọ́ tó, kò fẹ́ sọ́pọ̀lọpọ̀ yín tẹ́ fẹ́ mọ̀ pé adájọ́ George níyàwó bàbá wa Délé Odùlé. Bàbá wa Ògògó máa fi ọjọ́ kan sọ pé kán gbaṣọ lọ́rùn ìyàwó bàbá wa Délé Odùlé tóró jẹ́ adájọ́. Báwo làwọn ọmọ Alhaji Ògògó ṣe ní ṣoríire? Ṣé èmi ni mo máa pàdé ọmọ Alhaji Ògògó lọ́la? Tí màá rí ibi tó ti fẹ́ ràn lọ́wọ́. Níbi tó ti ní kán blọ́ọ̀gì ọ̀tá mi o, àbí kán pa ọ̀tá mi o. Alhaji Ògògó máa gbé background màmá mi síta. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé ibi tó ń sin màmá mi sí àti ìlú Alhaji Ògògó gbogbo ìrìn bẹ̀ bóyá ló tó 30 minutes. Mi ò máa rí ibi tí Alhaji Ògògó ti sọ pé kán lọ gbé background sọ pé iṣẹ́ tí Alhaji Ògògó kú. Alhaji Wasiu Ayinde lórí stage ó bú sẹ́kún. Gbogbo àgbáyé mì tìtì. Gbogbo àgbáyé mì tìtì nítorí wípé kò sáré eléré, kò lé ọ̀rọ̀ ọlọ́rọ̀, kò nígbàgbọ́ pé kí Yinka Quadri kú káyé lè róhun, kò nígbàgbọ́ pé káyé Yinka Quadri bàjẹ́ kán lè róhun, kò nígbàgbọ́ pé ìkọ̀kọ̀ Yinka Quadri kóhun fi ṣẹ̀sín nítorí àti fi ipá gbowó lọ́wọ́ Yinka Quadri. Ọjọ́ èní yìí ọjọ́ tó lágbára nínú ayé ni. Ọjọ́ èní yìí ọjọ́ tó lámìlaka ni. Ọjọ́ èní yìí ọjọ́ tí Ọlọ́run bá gbogbo àgbáyé sọ̀rọ̀ ni. Nítorí wípé ẹ̀dá tó dára jù ní film industry èní ló wọlẹ̀. Àmọ́ aláburú ẹ̀dá ní film industry ó rò pé òun lè báyé èèyàn kan jẹ́ fi tún tọmọ tòun ṣe pátí léni pátí lọ́la. Èní yìí lọ́jọ́ Monday àbí ọjọ́ Ajé. Tó bá wo ẹni táyé ẹ bàjẹ́ jù ní film industry ẹ̀sìn tó lóhun ṣe léni pẹ̀lú bàbá wa dáadáa àríkọ́ṣe rere tó jẹ́ pé èní yìí ló ń wọlé Ọlọ́run. Wàá mọ̀ pé èní jẹ́ ọjọ́
tó gbọ́dọ̀ gbé ìtàn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn tó gbọ́dọ̀ lọ fi ru ọjọ́ ayé ẹ̀. Èní ló yẹ kí bàbá Ìjẹ̀ṣà ṣe birthday ọmọ ẹ̀ Kanga sorry kó ṣe ìkómọ ní last week ni wọ́n sọ pé wọ́n yẹ ọjọ́ yẹn nítorí àwọn oníláwà ní Kẹ̀rẹ̀bùtù àwọn náà fi pàtí wọn sẹ́ni